Africa Content TV. I don't take any choice. I don't Yeah. Congratulations. Hello, Soloja. Baba lawyer. Hello, Soloja. Baba lawyer. Owó làbí wà ń bí. A ti ń sọ ń Kwara. Àwọn àfọ̀tà ayé pẹ̀lú wà ń bí. Ẹ tún lọ sọ. Hello, Soloja. Hello, Soloja. This is lawyer. Yes. Adebisi Samsudeen. Yes. Incoming STA.